ó ń wọ́ndà ní láti ìgbà tèmi ti láti 1972 àbí 62 tán ti bí mi tí ì rí ọba tó ṣe bíi tiẹ̀ yìí. Ẹ bá fẹ́ mọ ìyóhun tó ṣe ẹ lọ sí ìlú tó wí yíwa ká Òdògbólú Ọ̀kùn Ìkẹ́nnẹ́ Ìlìzàn gbogbo àwọn ìlú tó yíwa ká yẹn ẹ lọ ṣèwádìí lọ́dọ̀ wọn wọ́n máa ròyìn ọba yẹn débi pé ọjà tó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó dé yẹn. Ènìyàn dáadáa rí Kọ́lá wọlé ọmọ Ìgbàbọ̀ Òjó ti yá ajíṣebó rẹ fún ni tóró ṣe ń rí biribiri láàyè pé kódà ìdá àjókòó sí òun lè ṣe rẹ ni kódà ọjà rẹ sọyà tó ń kọ́ ẹ̀mọ́ rẹ nínú ọwọ́ kódà ń ṣe dáadáa dé dán ọmọdé ẹ sọ ọmọ ìlọ́dọ̀ eré ibi máa pọ̀ ẹ sàgbà lọ́dọ̀ eré ibi máa pọ̀. ìgbà tí kábíyèsí dé orí oyè yìí wíwá tí mò ń wá ní èmi náà rápẹ̀rẹ̀ pé kódà wọ́n rí kábíyèsí jẹ́ òkọ́ lọ́wọ́ túbọ̀ jẹ́ kí wọ́n gùn lẹ́mìí. àṣà wa kò gbọ́dọ̀ parun. ń rònìyàn ṣe ṣá ra máa fọ ó ṣe torí fọ olúlu ní jẹ́ kó bọ̀ jẹ́ nítorí ìdíwèé ra ṣe mi kí wọn fún ẹkú etí gbọ́ mẹ́kọ́ àsìkò wé o níbo kúborí àtẹ̀gùn ètò ìlé fẹ́fù àkíwẹ́n nulẹ̀ noko nẹ́yìn òdì iléeṣẹ́ wọn iléeṣẹ́ alálùbáríkà ìyẹn iléeṣẹ́ ẹ̀rọ ẹni broadcasting ra àti mi kí wọn o fẹ́ kó àdúró tí o ọdún ìwà ayàbọ̀ ẹni máa yàkọ̀ o ẹ máa dìde wọn mẹ́rù nàgbára Èdùmàrè bó máa ti jẹ́rẹ̀ òun ẹni tèní bá mi lọ gẹ́gẹ́ bí ó ṣe ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo fọ àwa gẹ́nẹ́gẹ́nẹ́ rà lára gba ìdá àmì lọ rílùú kan ìlú lílá nẹ́ẹ̀rín Ìjẹ̀bú ìlú ìsámi lọ́wé àòlù rọ̀nfọ̀ àyèpé Ìjẹ̀bú ìlú lílá ń wa o ìlú ọ̀kànlá wa mi lọ nẹ́ẹ̀rín ìlú àyèpé Ìjẹ̀bú ìlú ìsìn wa kọ́ba má kí wọ́n níbẹ̀ wọ́n á fọ́ wọn máa bà ọ̀wọ́n ọmọ ojúgbé ọ̀wọ́n máa nùkàn jólù bá wọn ọ̀wọ́n ọmọ olúgbà àjòjì kò wọ̀ àjòjì rè bá wọ̀ ọ́ sóńdẹ̀nà ẹ̀bọra ọ̀wọ́n ọmọ lùlù gbọ́rọ̀gbọ́rọ̀ ìlú ránfọ̀ ìlú àbà àyèpé nábẹ́ aláìlúwà His Royal Majesty ọba Dr. Michael Akọ́láwọlé Adékọ̀yà Olúgbóyèga 1 alayaba ti àbà àyèpé níjẹ̀bú ọmọ ìlúkú mẹ́dẹ́n malẹ́rẹ́ ìfẹ́lẹ́mìjà ọmọ agápámúṣeré ó gẹ́sẹ̀ múyẹ̀wò ó sàgálà gọ́dì bọ̀lọ̀ṣọ́lí mórí ilẹ̀ ṣàkóso ọmọ alágàdá igi àjẹgbó àjẹtọ̀ òkàbẹ́sì ìyẹn lórúwó ìpọ̀pọ̀ ṣìṣì ayẹyẹ ọdún kan ìkàbẹ́sì ti gòrò àpèrè wọn bá wọn rè ń wá náìpẹ́ wèé ọwọ́n àgbàkẹ́bọ̀ wọn ọba rè jẹ kúlù rojú wọn ayé ní gbàgbé rẹ̀ wọ́n rè tú jẹ́ kúlù tú rojú nídà kejì wọn ayé ní gbàgbé òun ní pàpà ìwéré mẹ́ni nílé iṣẹ́ ni káàfọ́kálá bírọ̀ náà kábẹ́sì fọ́ kábẹ́sì aago náà fi o ọdún kan ó máa pé náìpẹ́ náì jẹ̀nà bẹ́ẹ̀ ti rẹ̀ kò í dìbò ti diwèé kí lọ́wọ́n ìdàgbàsókè rè ti bọ́ olùwèé òṣèṣe mélòó wà nílùú àbà àyèpé àtọ́wọ́n ọ̀rọ̀ lóríṣiríṣi dédé wọn pátánátòkè délẹ̀ ẹ tẹ̀lé mi kálọ̀ bọ́bá ẹni His Royal Majesty ọba Dr. Michael Akọ́láwọlé Adékọ̀yà Olúgbóyèga 1 alaya àbá ti àbá àyèpé Ìjẹ̀bú ká gbọ́rọ̀ náà ti ẹ̀rùn kábíyèsí ó yá o. Mo dúpẹ́ fún Ọlọ́run Elédùmarè ọba àṣàkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run kí n bá sọ bí inú mi ṣe dùn tó lórí àpèrè wọn bá mi. Mama jọ mama yọ kílẹ̀ bá tí mi ṣú mama jọ kí mama yọ kí n máa dúpẹ́ náà Elédùmarè fọ́ ṣeun torí láti gbà mí ti dé bẹ́ẹ̀ òun ti kẹ́ mi kò ń gẹ̀ mí àlàáfíà táyọ̀ ìjọ ń bíjú ayọ̀ ń báyọ̀ dá wọn ikú ilé ń kébé ikú ẹyẹ ilé ń kébé ẹyẹ dédé lábà èsì wà láìsí dààmú olùwàyí pé pápá orojú ráyè ọ̀tọ̀ ọ̀pọ̀ ojú ọ̀pẹ lọ nọ́dọ̀ Elédùmarè. àlàyé ló hàn jìjì fìrí bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ mi yé mi ibi ní má ti bẹ̀rẹ̀ tó rán àgbàlagbà fún ibi pẹlẹbẹ rántí mọ́ ilẹ̀ jẹ ẹ jẹ́ ká wọ ayé èkó nígbà rẹ̀ sí wà ní ẹni èsì wà nígboro gan torí kí n bá bá ẹni èkó nígbà ẹ̀ mú rí bí wọ́n ti máa ń ṣe ẹ fi méjèèjì wá ara wọn ẹ fi gbàrẹ́ wà náà èkó àti gbàrẹ́ ọba dẹ̀ ti déwé kiri náà bó ṣe yín náà wẹ́. lẹ́ẹ̀kejì mo tún dúpẹ́ náwó Elédùmarè fọ́ ṣeun torí àánú rẹ̀ dúró láéláé kí n bá ń fọ́ kí n máa wò ó nígbà mo lẹ́kọ̀ọ́ àti ìgbà mo padà bọ̀ Ìjẹ̀bú orí Ọlọ́run pọ̀ púpọ̀ náà mi o pàápàá ni mo ti dé ipò àwọn ọba mi ọkàn dé balẹ̀ eku lè ń kébé eku bí mo ṣe sọ nẹ́ẹ̀kan ẹyẹ lè ń kébé ẹyẹ dédé ìlú nífẹ̀ẹ́ mi wọ́n dìde tì mí kí n bá fọ àwọn àlàyé nǹkan so yá o ìpàdé ti yá o ó ti yá náà ni kí n bá fọ kí n bẹ́ ìgbérun wọ́n ti bá mi gbé epo ẹ̀dá ni Ọlọ́run àjẹ́ kájọ lògbó kájọ lòtọ́ mo dúpẹ́ náà dé Èdùmàrè fọ mo padà ilé. ọpẹ́ ní fọ́lọ́run mo bá yẹn dúpẹ́ mo bá yẹn yọ̀ wọn kẹ́ lò pẹ́pẹ́ kábíyèsí ká wò níbẹ̀rẹ̀ yìí náà gbà á dèwé bí ìlú wo ti rí náà dẹ̀ tí wàá kẹ́ tó gbàdé bó ń ti rí náà gbà bó ń ti rí bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà
kọ́lọ́run bá gbé ìlúwe lọ. Ṣé ènìyàn wò jù ọlọ́run ń wọ́kàn? Mo dúpẹ́ gidigidi o kí n bá gbàdé ìlú àbà ìjọ̀gbọ̀n wà nílẹ̀ ní oríṣiríṣi náà tún lọ́sì christian sí christian muslim sí muslim àwọn abalaye sí abalaye kí n bá débẹ̀ pàápàá mo ti yan ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ní mo tún débẹ̀ mo tún rí ọlọ́run tó fún mi ṣe mo ti yan ọjọ́ àwọn rè nílẹ̀ dédé níjọ́ mi ṣe pọ̀ sílùú àbàdé tùbà kò dé tùṣẹ́ kí dédé níjọ́ mi ṣe pọ̀ èsì wà láìsí dààmú àdùpẹ́ náà Elédùmarè. ìlú àbà ìlú jìnnìjì wà àwọn àgbàlagbà kẹfọ ìlú ní wákẹrẹ kó má nẹ ọwọ́ ìṣẹ̀ṣe ìlú káàkiri nílùú ní gbé ìṣẹ̀ṣe mélòó ẹ̀nẹ̀ níbi dédédédé bí ìṣẹ̀ṣe ṣe rí ní gbé. kábà ń sọ̀rọ̀ àyè pé ṣé ìlú mẹ́fà ni ṣùgbọ́n àwọn olú èkó pàápàá wọ́n fọ ọ̀rọ̀ àbà sẹ́yìn tó dédé ìṣẹ̀ṣe pátá òun rẹ̀ kún lọ àbà káàfọ́ ká máa mọ́ torí ọmọ omi àwà àgbò rèmbrèkè ọdún ẹni rẹ̀ a ń ṣe nígbàkigbà ẹ̀rọ pàápàá rí ó sì dédé ìṣẹ̀ṣe ọdún kan máa ṣe nágbára Elédùmarè lóṣù ìwá dédé ìṣẹ̀ṣe máa pẹ́ àfin pátápátá ilẹ̀ sí ìṣẹ̀ṣe kan ṣo à ń bá ààyè à ń bọ́ ògbó ẹni níbí lóòrèkóòrè à ń bọ́ omi ẹni lóòrèkóòrè eégún kébí eégún níbí yípo pàápàá dédé òrìṣà pátá ọdún ọlọ́màbàkẹ́rì àfiṣeré ọdún ìkọjá iná yìí ṣáà celebrate rẹ̀ rẹpẹtẹ kí dédé ọmọ àbàká máa ṣọ́ káàmjò káàmyọ̀ bó ń ṣe yẹ àfọ̀pá ṣẹ̀ṣẹ̀ ní ẹ̀yìn ọlọ́run akẹ́ máa wá pẹ̀lẹ́ ni ẹ ṣe. ẹ kó o nẹ aláìlúwà ẹ jẹ́ ká tún tẹ̀ríwájú káwọn nílùú ìnbèrè wọ́n fọ́ ọ lè bàtà ẹ̀ máa ń bi bàtà ẹlẹ́sẹ̀ ẹ̀ máa ń bi bàtà àti táwọn ọ̀sẹ̀ owó wa kẹforíjì mi wúlò àbànúbèrè kí lọ́wọ́n rẹ̀ ń fẹ́ kíjọba túbọ̀ àṣeyọrí nílùú yìí torí mẹ́rin ẹ̀dẹ́bẹ̀rẹ̀ wọ́n á ti mú bọ́ọ̀tù ti rí wọ́n tẹ̀ ti mú bọ́ọ̀tù sí rí. à ń fẹ́ kí àwọn ìjọba ẹni kan wà rẹ̀ ìnáwó nílùú àbà nílùú ayé pé káàbà ó dédé ọ̀nà ẹni náà yìí múlẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún His Excellency wọ́n ti bá ẹni sọ̀rọ̀ dídá wa ọba pàápàá nílùú ayé pé wọ́n bẹ́ ń sọ̀rọ̀ fún bá aṣọ́nà ẹni ọlọ́run kẹ̀jẹ̀ kan lè ṣe é ó ya ọ̀nà jẹ́ ẹni púpọ̀ uná ẹni stable kan jọ kan ṣíjọ́ àníwọ̀ ẹni wọ́n pa jùlọ a ní di transformer nílùú àbà ṣàmúra aṣọ́n rẹ̀ iná ẹ̀rọ bí ti ń wò bẹ̀lú iná tààrọ̀ káàtàn iná wà náà yìí jẹnẹrétọ̀ àtàn a ní di transformer kan ìjọba ẹni kan dìde kan rìn nínáwọ́ nípa ọ̀rọ̀ education ẹni pàápàá nábà nílùú ayé pé torí ká ń wá àwọn secondary school náà yìí ìlú àbà wọn ni kàmsọ school èmi lọ náà comprehensive high school ìlú àbà ni kàmsọ AUD Ansarudeen ìlú àbà ni ọ̀pọ̀lọpọ̀ school wà nílùú àbà ni wà náà pé AC tíṣà a nídìí èlò àwọn tíṣà a nídìí ìrànlọ́wọ́ àwọn olùkọ́ àwọn ará ìnáwó níbí mọ̀kẹ́mọ̀ fọ ohun àdéhùn ọ̀dọ̀ ìjọba wọn á lè gbẹ́ni yẹ wọn á fẹ́ni ní àwọn olùkọ́ ẹ ṣe. kábẹ́ẹ̀sì mẹ́ẹ̀dẹ́ ti di àlà ìlú àwẹ̀ kí lọ́wọ́n run ìwúrí náà lè tọ́ka sí nígbà rẹ̀ di àlà ìlú à nílùú àbà níbẹ̀ o. ṣáàṣẹ bẹ̀rẹ̀ máa gbá Ẹ̀dùmarè lóṣù owó àmà àpọ̀dún kan lórí oyè ṣùgbọ́n káàwó lẹ́yìn mo ti dé bẹ́ẹ̀ náà yìí àti ṣiṣẹ́ ribiribi dẹ̀ pẹ̀lú sọ̀pọ̀ àwọn ọba àti èmi náà láyàbà àti da ọjà rẹ̀ ti lọ fún ọmọ ọgbọ̀n ọdún àti dá padà lù wọ́n dẹ̀ ti ń nọjá ní nípa ẹ̀rọ náà yìí sọ̀rọ̀ security àti nǹkan náà security náà ìpè wáyé ẹ̀jẹ̀ fọ́ billions of money am nọbẹ Ọlọ́run akẹfẹ nìkan àti nkọjá ìgbàlódé náà yìí ní àtọwé màláyàbà yìí ló abànẹ Ọlọ́run àtúbọ̀ fẹ́ ní ṣe máa ní mo débé wọn complain mi lóríṣiríṣi skúlù àti wọn nà ilé yàgbẹ́ ilé ìtọ̀ àti nkọ́ wọn náà yìí Ọlọ́run kàjẹpá yẹn náà yọ wọn mẹ́rẹ̀ ó mẹ́rẹ̀mẹ́rẹ̀ aṣẹ́bẹ̀ láti máa ṣe kó bá máa dé ọdún kan rìmọ̀dọ̀ yà pèrè dédé títí pátápátá dédé ìlú àbà wọn ti gbà solar light bó ń ṣe máa yẹ máa gbá Ẹ̀dùmarè thank you yes akẹ́tì lẹ́yìn gbòdebí náà rèmọ̀ kọ́ palasi
palace ìlú kẹ́ni àfihàn òǹkọ̀wé àfihàn ìlú ní ṣé mo ń kọ́ ìlú ìlú mo ń kọ́ òun èyí ṣe é fọ àfihàn tèmi tìlú àbà ìlú àfihàn ìlú àbà mo ń kọ́ bí mo ṣe lọ bẹ́ẹ̀ náà project mi ṣe lọ ẹ̀ tìlú àbà ni mọ́ṣáláṣí kẹ́ ti wà nílùú ní palace ṣọ́ọ̀ṣì ti wà nínú palace so dédé irun ti pé bẹ́ẹ̀ ọlọ́run àtúbọ̀ bẹ́ẹ̀ ni ṣe iṣẹ́ ṣe dídí náà ti níbí sọ ọlọ́run abẹ́ẹ̀ ni máa ṣe o ojú ni tẹ́ ni ẹ ṣe. aláìlúwà ń bá ẹ dúpẹ́ ń bá ẹ yọ o wàá lò pẹ́pẹ́ o mo máa ti jẹ́rìí yẹn dídá ẹ̀rẹ́ ń gbọ́ mi nílé lóko lẹ́yìn òde ẹ bá ń gbọ́ mi ayé pé àwa o lọ́dọ̀ ọba tuntun ní ránfọ́ tí àrọ́bà èyí máa lò ọdún kan láìpẹ́ ìwé kó máa ṣe ọdún kan òwúrọ̀ àpèrè wọn bá wọn ìyẹn His Royal Majesty ọba Michael Kọ́láwọlé Adékọ̀yà Olúgbóyèga one bí alayaba àti àbàyè pé kábẹ́sì wa lò pẹ́pẹ́ mẹ́rin ní mo débèwé ọwọ́ àgbàlagbà fọ méjìlí tó bùkọ́ náà dọ̀ yé rẹ̀ ó mú sọkọ yé o ó tún sọmọ yé o owó wa kẹfọ́rí jì mí ọkọ̀ rí mo bọ́ débi méjì rí mo bọ́ níbi wọ́n fún ẹni àmì ẹ̀yẹ dókítà láti ilé ìwé gíga ọkànlélá fọkẹ́ gbà náà fẹ̀ lófò fọtorí iṣẹ́ takuntakun ẹ ti ṣe kábẹ́sì mẹ́ni dókítà ti pẹ̀lú orúkọ rẹ bí inú rẹ ti yàn tó. kó ní ọgá ìṣinú mi lè kọsẹ̀ nítorí dókítọ̀ ilé máa ń wò fọ yóò máa di ẹni mẹ́rẹ́ẹ̀dì dókítọ̀ ṣùgbọ́n ọlọ́ba ti ṣe inú mi dùn lẹ́ni gidigidi torí níwájú àwọn ènìyàn mi náà fọ́ṣí máa wá rí ìhánẹ́sì wọn iléèwé wọn mi ń fẹ́ káwọn ènìyàn mi kán bá mi dúpẹ́ kán bá mi yọ̀ nílẹ̀ kán jẹ alájọpẹ́ nínú dédé kínú ẹ̀ inú mi dẹ́dùn gidigidi lẹ́ni ayọ̀mẹ̀kọ́ kẹ́ bá mi dúpẹ́ náà dédé wọn. pẹ́kọ̀ oríire náà bá ẹ kálẹ̀ o màgbà lọ́sọ̀ ọdún kan yẹn má jọba nínú ayé o wà á kẹ́lù pẹ́pẹ́pẹ́ o bò má ti jẹ́rẹ̀ ó mọ̀ràn rẹ̀ jù dédé o dédé wọn olù náà tòkè délẹ̀ kábẹ́sì ọ̀nà kọ́ọ̀dù lè gbà gan ọ̀pọ̀ ènìyàn rí kẹ́mìjẹ́jọ́ mọ̀ kọ́ọ̀rọ̀ ẹ̀ má sọ wọn aráàlú o. ọ̀ṣẹ́ gan ni ọmọ ìyá lọ́gẹ̀dẹ̀ a ṣẹ̀ṣẹ̀ máa sọ èyí ṣe náà tún máa sọ nkẹ́lẹ́ máa rípìtì ní sọ òótọ́ òun ló ń gbé orílẹ̀-èdè lékè káàbà ṣòtítọ́ nílùú àbà ti ayé pé káàṣó dodo káàjọ òfò káàjọ gbárùkù tirẹ̀ ni káàjọ gbé ìlú àbà arúgẹ ìlú àbà máa gbòòrò torí inú mi wá dùn fọ láti gbà mo ti débẹ̀ wọn àjọ ń sọ nọ́ọ̀tún lọ́sì ó jẹ́ mi dédé dẹni adẹ́m ṣe wá ìgbéga ṣe ń bá lọ àbà rẹ̀ nágbára ọlọ́run kẹ́yìn ẹni sẹ́rẹ́ ẹni àjọṣe pẹpẹ inú ẹni amadá inú ayọ̀ ni máa kó wọ́n ṣe mo dúpẹ́ thank you. òun rẹ̀ nìran aláyélúwà ọba Michael Akọ́láwọlé Adékọ̀yà alayaba àti àbàyè pé ọmọ àbà ọmọ ojúgbé ọmọ ànùkàn jólù bàrẹ̀ ọmọ ojúgbé ní rájò kò má bọ̀ kábíyèsí wà jẹgbó wà jẹtọ́ o pẹpẹ rògbò máa rọrin náà gbẹ̀dẹ́. ọwọ́n nìyàn wọn ẹran olè pọ́n ti gbọ́ pọ́n òun mẹ́gbẹ́ ọ̀rí kábíyèsí sọ lóríṣiríṣi rìn ìwáyà ni nẹ́rùn níbẹ̀ ní fọ ọwọ́n àgbàlagbà máa ń pòrò ọkàn wọ́n á fọ òbúkọ ìméjì tóun náà dọ̀ yé òun òun ṣọkọ yé òun òun tún ṣọmọ yé òun ń rán tọ́ra bọ́lọ lílo ààyè pé àmọ́ náà débẹ̀ ń rán dán ra bọ́ níbẹ̀ káwà bọ́ níbẹ̀ àbọ̀wọ̀n iléèwé gíga fásitì ìyẹn àkọ́kọ́ University of Brazil campaigns pẹ̀lú àjọṣepọ̀ Institute of Strategic Managers rẹ̀ wà ní Ghana wọ́n wá lílalíla gbàǹkó láti wá fún aláyélúwà ní àmì ẹ̀yẹ dókítà inú kábíyèsí yùn ó má nàgbára o ìwéré jẹ́ ká pàpà kására girin fọ kíníwèé ó gbọ́dọ̀ ṣojú ẹni fọ kábíyèsí tuntun gbà orúkọ mọ orúkọ ìyẹn kẹ́ ẹ bá má pè kábíyèsí náà yìí èdè sí His Royal Majesty ọba Michael nìkan ṣo ṣíkẹ́ ẹ má fi dókítọ̀ sí ó má gbà oyè dókítọ̀ nọwọ́ wọn iléèwé gíga méjìléláwèé ẹ jẹ́ ká wò ó bó ń ti lọ sí kẹ́wọ́ bí kábíyèsí bó ń ti gba oyè náà àti bọ́wọ́ nìyàn sí bọ́wọ́ mi yọ òun rèé o. Confer this honorary doctorate award on you by the authority delegated to me by the Senate and Governing Council of the University of Brazil Campina. I hereby confer on you, highly esteemed Royal Highness, the honorary doctorate degree in leadership and strategic management, with all the rights and privilege attached to it. Kabisi, congratulations, sir. I will call on my people and Baba, Olisa, and please to come and help me decorate Kabisi with his honorary doctorate gown.
Adékọ̀yà Michael Bọ́láwọlé Ọba Dr. His Royal Highness Ọba Dr. Michael Adékọ̀yà Ìlúfẹ́milóyè wá ọmọ àbáwọ̀ dúdú ọmọ àdìgbò tó lù bá rẹ̀ congratulations. Ọmọ àgbà bọ́ọ̀lù lọ ìyá tàbí lọ́sọ̀ ọmọ ọlọ́mọ lóore káàbíyèsí o. Congratulations sir. Congratulations sir. Ọ̀dà tí wọ́n bá ti ṣe tán àwọn ṣe ọ̀dà photograph. Congratulations, sir. Was in the world. You can Google it to see the world ranking of the University of Campinas. Our usual thing is that whoever we confer the honor, they have to institute something for the institute, which is our institute in Ghana. LBC, we need your support, financial support, whatever you can help us with. So God bless you, sir. Ẹ máa pẹ́ o, ẹ máa pẹ́ o, ẹ máa pẹ́ pẹ́jú àwọn bàbá ńlá yín lọ. Ọ̀nà yẹn máa la o, gbogbo tẹ bá ti dáwọ́ ní wọn máa rí sí lórí. So, you know, be done. That's the money. And I thank God for everything. So, thank you, sir. Praise the Lord. Hallelujah. Let me start by appreciating my glory first. Recently, I told them precisely last week, I said that I'm expecting people from the rest of Brazil. I said, for what? Brazil? I said, yes. Well, the representative from Nigeria. I said, well, what's the issue? Let's just give glory to Almighty God for giving me that honor. They told me they are going to honor me with doctorate. And I don't know, they only said the doctorate award. But today, in fact, I'm highly delighted for saying the strategic and manager leadership award, which already been said it here. Giving this an award is for me to do more. Whoever that see the award where it's being earned, definitely they are talking of a leadership of excellence. So they will not say, no, we need to serve it. I want to appreciate all of you here today, present. All the Robitons, the Orisa, all the members of Alaya Bank Council, my children, my brothers, my friends, Alaba, and others, they are present today for this great honor bestowed on me. Sincerely, I don't know how to show my happiness today, but I strongly believe that today is one of the great days in my life as well. Of course, I've been receiving a lot of awards, but this doctorate award is a special one. So in lieu of what I've been saying, I want to appreciate the timber and the caliber like Baba Raphael, the Dr. Raphael said, to receive the timber and caliber like Gorobo
today, I know today here, particularly the registrar and our honorable brother, Dr. Abayo, for leading this treatment here today. The eminent personality for giving me this award. Well, I don't know, actually I'm not to sing today, but when I get inside with my wife, I think today I have to dine and wine together. Also, the Allied Council and everybody, this award deserves really appreciation from my side. Going back to the University of Brazil in Campinas, and Ghana as well. And today, like you rightly said, I'm not going to mention publicly here. Of course, the media are here, and it has to be a secret thing. Yes, it's actually. So definitely, behind the camera, we will discuss that. Okay, sir. I appreciate you once again for coming here. God Almighty, that I'm taking you here now safely, take you back safely. Jesus mighty. Once again, I appreciate all of you, my son, my wife, Olori, and Deacon Obatugashi, Bar Mofi, they always say me, thanks so much. Thank you. òun rẹ̀ wọ́n rún rònìyàn mi ṣe ṣá kálá ẹ̀ tẹ̀ramọ́ àti fọ bíbí ire ẹ̀ máa ju fowó ra kábíyèsí ọba Kọ́láwọlé Adékọ̀yà ọ̀rọ̀ bùsàn lórúwó rẹ̀ o dídán wọn nìyàn rèémí sọ̀rọ̀ dídán wọn ará òlú rèémí pariwo fásìkò róúnjẹ olùrójú olùráyè olùsúnwọ̀n ó tútù bó máa fowórọ̀ pọ̀n àti fọ ọ̀wọ́n lẹ́mọ̀ fọ irú ọba wáyé rí ọba aláyábà tuntun rè ṣẹ̀ṣẹ̀ jẹ ìwéré ìjẹ́ ká tó wá bọ́ sí gbòòrò kábíọ̀nà wọn nìyàn fọ ẹ̀wọ̀n nìyàn ọba jẹ láti bóṣù mélòó kan sẹ́yìn omiláṣẹ ọdún kan kí náà lè sọ nípa ọba wèé kiri ó fùwà sílẹ̀ kiri ó ti kó bọ́ ẹ̀ nílùú ẹ jẹ́ ká gbọ́ èsì rọ̀ wọn nìyàn fẹ́ ni lóríṣiríṣi èsì wọn rèé. orúkọ mi rí olóyè gíga aishifa adeleke adetola odugbo ìjọ orúkọ mi gangan rẹ èmìrì láròpọ̀ ti àbà wọn kẹlẹ̀ mi jẹ́ láròpọ̀ náà àdúgbò bí wọn jẹ́ àbà lọ àbà yọ̀ gbé mi jẹ́ láròpọ̀ àṣẹ o. ọba Akọ́láwọlé Michael ọmọ Adékọ̀yà ọmọ ìgbàgbọ́ òjò tìyàtà nífẹ̀ẹ́ ṣe bí orí fún mi ọmọ àbá ọmọ jùlọ ọmọ anukàn jólùbẹ ọmọ lù kírìjì ọmọ báńtà gbogbo ìdọ̀ ọmọ gbọ́rù jàgọ́ ọmọ lárẹ̀kọ́ ọmọ rẹ̀ dè ọmọ lùlù bọ̀rọ̀bọ̀rọ̀ ọmọ lùgbò má bòjú ẹ̀yìn náà má jọba yẹ ó gbàdé yẹn náà yìí ó má pọ̀dún kan ní oṣù ìwọ̀n àníjọ́ kìíní ó má pọ̀dún kan àdùpẹ́ náà dọ̀ Ọlọ́run. básìkò rẹ̀ ti rí. ní Kọ́lá jẹ́ aláyábà ṣó dàbẹ̀ ní fọ àtàndá ènìyàn ni ẹ̀nà tó rú ẹni ẹ̀nà kó alẹ́ rò fọ dédé ìṣẹ̀lẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ èmi káàrí fọ ọmọ ìṣẹ̀lẹ̀ torí ìjà aláyábà náà ti ń gbìyànjú àmúṣọ dúkàn náà dẹni máa ń pè náà dán lọ́mọ́bà dédé ọmọ bá pátá ọmọ láròkó wọn wá ẹ̀mí ẹ̀mí sọ̀rọ̀ fún àmì lọ́mọ láròkó ìwà kódà bàbá òun ṣe ọmọ láròkó náà bá èyí ṣàgbọ̀n gbogbo yá yọ̀ ọ́n ti wá èmi fún àmì sọ̀rọ̀ ọmọ láròkó wọn tó rìṣà àbàmùsẹ̀ ẹ̀mí láròkó yẹn ilẹ̀ ìmọ̀fọ́ májọba ọdún yẹn bá ti dé báyìí omi ṣe gudugudu méje yàyà mẹ́fà ń ṣe ó ń gbìyànjú gidi náà ọba tó wọ náà tó ń gbìyànjú kó bá bẹ́ẹ̀ sí ní ẹ̀dẹ̀dá yẹ pé òyìn lè wà kó má nọ́ta o ṣùgbọ́n kó bá fọ́ oníyàn ọgọ́rùn-ún náà yẹ pé oníyàn 99 má sọ̀rọ̀ kọ́lá dáadáa torí kó o dọjá àjọ márùn-ún ọjà yẹ náà máa gbọ́jú roundabout gbogbo ìbọ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ àgbọ̀njùbọ̀ ọjà ṣùgbọ́n wíríwìrì ṣàádẹ̀ mọ́rẹ́ ṣe ìmọ̀ ní ẹgbẹ̀ ìjọba náà ṣe máa pọ̀ dúkọ̀ ó ṣe gudu náà àwọn ọlọ́jà ẹ̀ máa sọ̀rọ̀ níbẹ̀ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ọjà ẹ̀ kọ̀kọ̀kọ̀ pàtẹ kò yá ọjọ́ márùn-ún fúnra ń pin owó níbẹ̀ kò tí a tó kọ́ńbẹ̀rẹ̀ láwà tó ń pàṣọ wọn kó bá dọjá ìjọ márùn-ún náà ipò náà kọ́kọ́ bẹ̀rẹ̀ dẹ́ẹ̀dẹ̀rẹ̀ náà yìí ó ti fẹ́ gan ti tóbi gan ó gbìyànjú ọwọ́ kẹ̀mí kú o tó ń gbé àsìkò tẹ̀ kọ́nà kan máa fọ́ mọ̀ náà pé aṣọ wọn lọ tẹ̀. orúkọ mi ni Yétúndé aya Òdúgbẹ̀sán ọmọ Olúgbòyèga. ọba yìí fẹ́ ṣe ọdún kan aláyé àbà tó ti jọba báwo ni ìgbà ẹ̀ṣẹ̀ rí nílùú yìí. ìgbà ẹ̀ sàn wá o aláyé àbà Akọ́láwọlé
Aláyàbá ìgbẹ́ sàn wá o àtọ́nílé àtàlejò kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ẹ̀ níbí lóòótọ́ èèyàn ò lè rìn kó yí má mí o àwọn ẹlòmíì wọ́n lè má nífẹ̀ẹ́ o kó jẹ́ pé ẹnu báyìí lásán ló fi ń nífẹ̀ẹ́ àmọ́ bí irú àwa o èmi o tí mo jókòó yìí o mo nífẹ̀ẹ́ gidigidi ni torí ó ń ṣe sónílé ó ń ṣe sàlejò ó dẹ̀ ń ṣe sínú ẹbí àwa mú àsìkò ẹ̀ ní ti dáadáa àsìkò òun ló jẹ́ kí ọjà Ayépèyí òun ló jẹ́ kó tún dúró padà nítorí ní àti bíi 1980 something tí ọjà yẹn tó ti dúró ó ń lọ bí 40 years àbí 40 something years nísìn tọ́jà yẹn ti dúró ààrẹ èèyàn kankan gbé dìde òun tó wá dé nísìn ló gbé ọjà yẹn dìde la fi ń ná ọjà yẹn àtẹni tó wá látòdò Ògbólú àtẹni tó wá látọkùn àwọn ẹni tó wá látẹ̀yìnwá àwọn ẹni tó wá láti Kẹ̀nẹ́ gbogbo wa títí mọ́ Ayépé làwa mọ̀ wípé ó ń ṣe gudugudu méje ìgbà tí ọjà yẹn tó máa dúró lóòótọ́ ó lè bá kọ́kọ́ ju bí èèyàn 10 lọ ìgbà tó yá ó máa wá lọ́jọ́ márùn-ún tí wọ́n ń tà ń tẹ́lẹ̀ yìí ń tà ó máa bá rà á ó máa fún wọn lówó ó máa ṣe gbogbo ẹ̀ nígbà tó yá ó kan tébùlù ó ń fáwọn èèyàn ní tébùlù ó fún wa lọ́mbrẹ́là tó ń tà ní 40,000 sí 45,000 ló ń fún èèyàn kọ̀ọ̀kan èyí tó lè máa pín lójúmọ́ kò ń ṣe ẹgbẹ́ 10 tó máa pín fáwọn ọlọ́jà tá à ń gbà lọ́wọ́ ẹ̀ lójúmọ́ èmi ń sìn mo gbà ọ̀mbrẹ́là mo gba tébù kódà mo gbowó ẹ̀ tó bá wá sọ́jà tó bá fáwọn èèyàn ní nǹkan èmi yìí mò ń gbà ń bẹ̀ ìtorí àwa yìí sìn a lè sọ̀rọ̀ ẹ̀ láburú o kò sáburú tó ṣe fáwa o kò ṣe nǹkan tó já burú fáwa o èèyàn ò lè rìn kò rí máa ń mì. Orúkọ tèmi ni Aminat Adéwálé ọmọ bíbí ìlú Ayépé. Ìgbà kábíyèsí Aláyàbá ó sàn wá títí wá tiẹ̀ pọ̀ lọ́dọ̀ kábíyèsí Aláyàbá bàbá ẹgbẹ́ títí wá ní kábíyèsí Aláyàbá dẹ̀ ń ṣe ribiribi nínú ìlú gbogbo ọmọdé ìlú àgbà ìlú lọ́mọ kábíyèsí Aláyàbá sí èèyàn gidi kí kábíyèsí Aláyàbá tó jọba kábíyèsí ti ń ṣe ká tó máa sọ pé gbà tí kábíyèsí jọba lágbára ọlọ́dún kan tí kábíyèsí máa ṣe yìí kábíyèsí ò ní ṣe nínú ikú o kò ní ṣe nínú àìsàn o kò ní fàyà ṣe o kò ní fọmọ ṣe o ní ìbámu mi ìbá ti jọba ìtìpẹ́ ló máa jáde lẹ́nu Aláyàbá Michael Adékọ́lá lágbára ọlọ́run Adékọ̀yà lágbára ọlọ́run ìgbà ọdún ni wọ́n máa ṣe láyé o wọn ò ní lò lórí àìsàn iṣẹ́ wọn ò ní dìṣẹ́ o wọ́n á ráàánú gbà lọ́wọ́ ọmọdé o wọ́n á rí gbà lọ́wọ́ àgbàlagbà o lágbára ọlọ́run ìyàwó kọ̀ọ̀kan ò ní kú mọ́ wọn lórí ọmọ wọn kọ̀ọ̀kan ò ní kú mọ́ wọn lórí ọmọ wọn kan wà olórí ni kò ní dìrù lágbára ọlọ́run gbogbo ibikíbi tó bá ti ń pe ọmọ bàbá yìí lágbára ọlọ́run Ọlámilékan kò ní dèrò ẹ̀yìn nínú ọmọ bàbá ẹ̀ lágbára ọlọ́run iwájú báyìí ló máa lọ. Orúkọ mi ni Èrèlú Adéníkẹ̀ Èrèlú ìlú Àbà. Àsìkò kábíyèsí dá o torí kábíyèsí ò tí ì jọba àti ń gbádùn kábíyèsí ìgbà tí kábíyèsí tún jọba àtọmọdé àtàgbà number 1 in citizen ló máa ń pọ̀ wọn ní ìlú Àbá wa torí pé èèyàn dáadáa ní kábíyèsí gbogbo àwọn bọ́ìsì gan tó wà nílùú tí wọn ò níṣẹ́ kábíyèsí sọ fún wọn lọ níṣẹ́ pé torí pé èèyàn lè ṣọ̀lẹ láàrin ìlú ẹni tó bá róko kó lọ dáko bọ́lẹ̀ pọ́jà ni kó jẹ́ káwọn mọ̀ kò dẹ̀ sẹ́ni tó ṣe tì especially ọjà tí wọ́n ṣẹ̀dálẹ̀ sí ìlú Ayépé tó wọ́jà ìyàwó òde bá o bàtà dẹ̀ máa dé gbà tí kábíyèsí ìjọba kó tó jọba ló ti ń ṣe preparation ọjà yẹn nígbà tó dẹ̀ tún wá jọba ọlọ́run dẹ̀ tún wá gbọ́wọ́ gbogbo kábíyèsí máa ń lọ sọ́jà máa ń fún orí kọ̀ọ̀kan ní owó kó tó di pọ́nṣẹ̀ tí wọ́n á kọ́ ń bẹ̀ láwà àwọn tòde Ògbólú Ìdọ̀wà gbogbo ìbò ló wá bá nájà wa ní ọjọ́ 5 níbí báyìí kábíyèsí àtúbọ̀ pẹ́ lórí oyè o kábíyèsí ò ní kú wọ́n tún fọmọdé jẹ́ báyìí wọ́n fàgbà lò ó ọdún kan tó lè máa ṣe wọn ní fún ìṣàṣemọ́ o ọmọ wọn náà wọ́n jèrè àwọn ọmọ wọn o àwọn ìyàwó wọn náà dẹ̀ ní kú mọ́ wọn lórí o ìgbà ọdún kan ni o kábíyèsí o. Ràfíù Yẹ̀kínní Ọlátúbọ̀sún. kábíyèsí Aláyàbá nígbà tí wọ́n jẹ báwo ni ìlú ìṣeré wọ́n fẹ́ ṣọdún kan báyìí. Ìlú yìí tòrò gan-an gbogbo ìlọsíwájú kan bá lù ní oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe gbogbo ọjà wa tí ò sí mọ́ wọ́n dá gbogbo ọjà yẹn padà gbogbo ẹ̀ ń lọ ní ètò létò agbádùn ìjọba wọn. ọmọ bó lẹ́yìn. ọmọ Ìgbòho lèmi. Ìgbòho bẹ́ẹ̀ ni. Ìgbòho láàrin ìlú Ayépé ẹ̀yin náà lè sọ díẹ̀ ń parọ́ lu kábíyèsí yìí a jẹ́ pé ẹ̀yin ti mọ kábíyèsí yìí dáadáa nìyẹn o. bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ni tó náìsì tó dẹ̀ nífẹ̀ẹ́ ìlú tó sì ń ṣe dáadáa lẹ́nu ìgbà tí wọ́n jẹ oyè bí ọ̀rọ̀ wọn ṣe. orúkọ mi ni Mudasiru Balógun mo jẹ́ ọmọ bíbí ìlú Ìgbòho tó ń gbé nílùú Ayé.
Ìgbòho ní bẹ́ẹ̀ ni ìlú yìí lẹ́yìn gbèsà bẹ́ẹ̀ ni. kábíyèsí fẹ́ ṣọdún kan aláyàbá tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ kí lẹ lè sọ ń pa wọn. nǹkan mo lè sọ nípa kábíyèsí aláyàbá tuntun tó lè jẹ ni pé oníwà ìrẹ̀lẹ̀ ni wọ́n aláàánú ènìyàn ni wọ́n kódà lẹ́nu ìgbà tí wọ́n dé ìgẹ̀ ọjà wa tó lọ ó ti padà tó jẹ́ pé téèyàn bá dọ́jà ayé pé ọjọ́ márùn-ún sí èèyàn mọ̀ pé nǹkan lọ ń bẹ̀ èèyàn dẹ̀ mọ̀ pé ìyàtọ̀ wà ń bẹ̀ gbogbo àwọn tó wá ń tajà ní ayé pé ń bí gántà ni umbrella ni kò sẹ́ni tí ọjà àǹfààní ẹ̀ so pẹ̀lú gbogbo àwọn ọdún fún wọn ló ní ọjà ọjọ́ márùn-ún ní ìdílé ọba dé báyìí a tún háwó fún gbogbo àwọn tó wá nẹ́jà lọ so bí ọtẹ ìyàtọ̀ ìlú gbẹ́gbẹ́ mọ́. orúkọ mi ni Ismaila Láyọ̀nkú mo ti wà nílùú Ayípé láti 1978. láti 1978 bẹ́ẹ̀ ni mo ti wà nílùú Ayípé ń bí bẹ́ẹ̀ ni mo kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni mo mánéjì ọ̀pọ̀lọpọ̀ ọba ló ti jẹ nílùú Ayípé tí kálukú gbìyànjú agbára ẹ̀ aláyàbá tàná tó lọ ó gbìyànjú agbára ẹ̀ àmọ́ ńgbà tí tèmi wá dé ó ń wọ́ndà ní láti ìgbà tí mi ti láti 1972 àbí 62 tán ti bí mi tí ì rí ọba tó ṣe bíi tiẹ̀ yìí ẹ bá fẹ́ mọ iye ohun tó ṣe ẹ lọ sí ìlú tó wíyí wa ká Ògbógbólú. mẹ́gbọ̀nrán wọn nìyàn sọ wọn ẹni èdè bẹ́ẹ̀ ṣàì máa sọ ọjà àránfọ́n ti parẹ́ tipẹ́tipẹ́ láti bí 40 ọdún rẹ́yìn wọn kábíyèsí wè jí dìde o dédé wọn oríṣiríṣi irun ránfọ kábíyèsí wè jí dìde dédé wọn oríṣiríṣi irun ránfọ kábíyèsí wè jí dìde ní pàtàkì ààfin lílágbára gbára rohùntún kọ sọwọn olú àbá ayé pé rohùnfọhùn fún ọwọn olùnátòkè délẹ̀ ìyẹn alayé àbá ti àbá palace rohùnkọ sí àbá nàyè pé líláǹwá o kọ́nìyàn bá rí ọba Dr. Akọ́láwọlé Adékọ̀yà alayé àbá ti àbá ayé pé ẹ̀bà ní kí kẹ́bá nílùú náà gbọ́ ẹrun fọ kábíyèsí o kàdé pẹ̀nùrí kí bàtà pẹ̀nẹ́sẹ̀ kẹsàn ọba kò jẹ kó pẹ́ gbogbo ọdún kan rí kò jẹ́ o kó fọmọdé jẹ́ kó fẹ́ àgbàlagbà rìn mọ́lẹ̀ nàgbà lọ́rùn ọdún kan ń wá ṣáà máa jọ ṣe é àjọ péjú ṣe o nowó nọmọ náìkú rèmí sí i ba ilé ọrọ̀ ẹni júwa yìí kọlọ́n Elédùmarè bá ní ṣe é nàgbára Èdùmarè.